Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹnu tẹ́ bá ti ń wò mí gẹ́gẹ́ bí àṣà mi nǹkan tí ò lè fúnyàn ọlọ́gbọ́n nìkan ni mo pè ẹni tó ní ọgbọ́n tó ní àgbọ́yé tó tún ní àròjinlẹ̀. Ẹ kú ojúmọ́ ire ni o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé kí ẹ bá wa ṣàdúrà fún wọn. Ẹ káàárọ̀ ẹ̀yin olólùfẹ́ wa, ẹ kú ojúmọ́ ire. Adélé bá yín láyọ̀ bá ilẹ̀ bá yín àdúpẹ́. Èmi lọmọ yín Muftau ọmọ yìí ní gbogbo ọ̀rà. Ẹ ṣé gan. Ẹ rí ní òwúrọ̀ yìí ìbéèrè tí a ní fún yín ni pé a ti máa ń gbọ́ oríṣiríṣi àrọ́bá ìtàn àròrísọ àti ìtàn tí àwọn òyìnbó kọ́lẹ̀ fún wa nípa àwọn irúnmọlẹ̀ wa gẹ́gẹ́ bí Ṣàngó olúkòso àyàrá náà. Ṣàngó àkọ́kọ́ wọ́n ní wọ́n pe Ṣàngó kan ní Ṣàngó olúkòso, wọ́n ní Ṣàngó kan ibì kan ló ti wá. Ṣàngó kò kí ń ṣọmọ wa, kò kí ń ṣọmọ ilẹ̀ Yorùbá, ilẹ̀ míì ló ti wá. So ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí ẹ lè sọ fún wa tó jẹ́ ìtàn tiwa gangan? Báwo ni Ṣàngó ti jẹ́ tiwa nílẹ̀ Yorùbá? Ṣé ilẹ̀ Yorùbá ni, ọmọ Yorùbá ni, ọmọ kùtù òjíire ni, àbí báwo ni? Ẹ jọ̀ọ́ ẹ bá a sọ díẹ̀ nínú ìtàn ìgbésí ayé Ṣàngó. Ṣàngó olúkòso àyàrá náà ààrẹ ẹkùn eégún ńlá tí yọní lẹ́nu. Ó jẹ́ ọmọ kan tó jẹ́ ọmọ alágbára nínú àwọn ọmọ Oòduà. Ṣàngó ó jẹ́ òrìṣà kan tí a máa ń bọ ní ọdọọdún pé tó bá dọdún ẹja lọ bọ Ṣàngó. Ṣàngó ní ohun àti Ògún ọ̀rẹ́ ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìjà kékeré kan ló hápùn láàrin wọn. Ọya tó jẹ́ ọmọ àgbọ̀nrín òun ló dí ìjà yìí sílẹ̀. Torí Ṣàngó olúkòso jẹ́jẹ́ ni Ṣàngó jókòó tiẹ̀ nílé. Ògún lọ sínú igbó lọ ṣọdẹ, ló bá rí àgbọ̀nrín. Pàtó lágbọ̀nrín níbi tó ń pa. Àgbọ̀nrín yẹn ló ń pè ní Ọya. Ìyá Ọya. So ó sáré àgbọ̀nrín níbi tó ń pàwọ̀dà. Ẹranko lè yé ń pàwọ̀dà, kí ló ń ṣe ń bẹ̀ yẹn? Ó ṣàfarabalẹ̀ ó rí ibi tó kó àwo ẹ̀sìn aṣọ ẹ̀sìn ó dè nìyẹn. Ó ń lọ sí ọjà, ó ń lọ ra nǹkan lọ́jà. Ọlọ́dẹ bá tẹ̀lé, ó tẹ̀lé orí pé ọjà ló ń lọ. ìyẹn Ògún. Ògún wá padà wá síbi tí ó kó àwo ẹ̀sìn, ó ṣe palẹ̀ àwo ẹ̀mọ́ nìyẹn. Ọba lọ pa á mọ́. Ìgbà tí àgbọ̀nrín padà tọjà dé, ó débi àwo ẹ̀ kò bá àwọ̀ mọ́. Ó bẹ̀rẹ̀ sí wo káàkiri pé ta ló lè débi. Ògún bá jáde. Ògún ní kí lẹ̀ ń wá arábìnrin? Bàbá ẹ máa ríra ẹ ṣá ṣọwọ́ yá ṣọwọ́ dẹ ní ọwọ́ dẹ àti ẹ̀rí kẹ́kọ̀ọ́ pa. Akẹ́jọ́kọ̀ ń bí láàtàrọ̀ lọ́wọ́ ẹ máa dákun. Òun pa nǹkan kan mọ́ sí ara igi òun ọ̀dẹ̀ rí mi àrà. Kí ló pamọ́ síbi òní? Ó yé Ọlọ́run ó sì yé òun. Ògún bá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ni tẹ̀lé mi ká lọ. Àgbọ̀nrín ó bá tẹ̀lé Ògún wálé. Bí àwàdà bí eré Ògún fi ṣe aya. Wọ́n bẹ̀rẹ̀ sí bá rìn àjò yìí lọ. Ìgbà tó Ògún dẹnẹ́ lọ tó jáde lọ, Ṣàngó olúkòso àyàrá náà òun ṣeré tiẹ̀ aṣọdún Ṣàngó lọ́wọ́ lọ́jọ́ yẹn lọ́hùn. Ibi ò síbẹ̀ àwọn bàbá wa mi. Gbogbo tó bẹ̀rẹ̀ sí yọná lẹ́nu, tó bẹ̀rẹ̀ sí pidán. Àgbọ̀nrín ni eléyìí náà tún lágbára bí ọkọ òun mà ní. Ibi ìran yẹn ni àgbọ̀nrín wò tí Ṣàngó fi pọ́ǹtì ẹ̀ pé ìwọ ọmọdé kọjá síbí ni Ṣàngó fi fẹ́ Ọya. Ìgbà tó Ògún máa ti rìn àjò dé, àwọn èèyàn tẹ̀ tí kọ́kọ́ sọ pé irun orí níbo ló ń lọ? Ọ̀rẹ́ ti gbàyàwó ẹ kó tó délé. Ọ̀rẹ́ ò gbàyàwó ṣé eré ẹ̀ yìí kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Ìgbà tí Ògún máa délé kò bá ẹrù Ọya ń dínú. Kí ló dé? Tó bá bínú ó gbébọn ẹ̀kọ́ ẹ̀yìn ọkọ̀ ilé Ṣàngó. olúkòso wọ́n ní ta ní olóhùn Ògún lákàyè ni. Ọ̀rẹ́ mi báwo ni ẹ kújọ́ mẹ́ta? Wọ́n kíra wọn. Ó yá bá mú Ọya tó wà ní ilé ẹ wá. Ó ní Ọya ti dìyàwó Ṣàngó láti ìsinyìí lọ.
ajáde ìyàwó Ṣẹ̀gbú kẹ̀ Ògún ò ṣe méní ṣe méjì ó gbé bá jínẹ́tù ẹ̀ gbáà ó yìnbọn bá Ṣẹ̀gbú Ṣẹ̀gbú ní Ògún nítorí ọ̀yà lọ́wọ́ afárígá báyìí ìgbà tí Ṣẹ̀gbú náà ó gbénú ló bá yọ náà tiẹ̀ pàà lẹ́nu wọ́n sá dírágì ọ̀rọ̀ yẹn wọ́n dírágì ẹ̀ sùté Ọ̀rúnmìlà jáde Ògún síbí wọn ni bàbá wa má máa bínú báyìí mọ́ wọ́n lọ lànà fún wa táàfin àti Ògún àti Ṣẹ̀gbú àti gbogbo àwọn orúmọlẹ̀ yòókù ìwọ la síwájú wa lóòótọ́ wọ ni àbúrò wa síbẹ̀ tí wọ́n lọ lànà fún wa ṣe sùúrù á bá Ṣẹ̀gbú sọ̀rọ̀ ó bá Ṣẹ̀gbú sọ̀rọ̀ Ṣẹ̀gbú ńlá Ọya ti wọlé òun náà Ọya dẹ̀rẹ́ Àgbọ̀nrín ni ìyá tiẹ̀ bá ní tó. Àgbọ̀nrín yẹn kí ni lóyìnbó náà? Àgbọ̀nrín òyìnbó ẹ̀ a máa ń pè ní gàlà. Gàlà ṣóun láti lò. Àǹtí lò kọ́ ìgbélé pẹ̀ ní gàlà lè. Ìgàlà ẹ̀nà mo máa fi àwòrán ẹ̀ sí orí fídíò tá à ń ṣe yìí. ó sáà wà nílé Ṣẹ̀gó tó fi bí àwọn ọmọ ìgbà tó bí ọmọ ó bímọ kínní ó bímọ kejì ó bímọ kẹta ọjọ́ tí Àgbọ̀nrín tó wá ń bínú lọ sínú igbó padà Ṣẹ̀gó bẹ̀ títí tí kò gbọ́. Kí ló ṣẹlẹ̀ láàyò àti Ṣàngó tó fi ń bínú lọ? ìjà kékeré kan ni torí Ṣẹ̀gó fẹ́yàwó mi. Ó fẹ́yàwó mi lé Ọya. Ó fẹ́yàwó mi lọ́ya lọ́wọ́ abínú lóun lọ nìyẹn o ẹ̀yin ọmọ òun àwọn ọmọ ẹ̀ ń pè ìyá wa Ọya ìyá Ọya ó wá bínú ó wá yọ ìwo kan nínú ìwo méjì tó wà ní orí ẹ̀ ó wá gbé lé àwọn ọmọ yẹn lọ́wọ́ òun fẹ́ máa bọ̀ rèé o òun Ọya ni o ẹranko nìyá yín òun fẹ́ máa bọ̀ rèé ló fi gbé òwò gàlà sílẹ̀ fún àwọn ọmọ ẹ̀ ló fi jẹ́ pé dọ̀là ọ̀sẹ̀ ilé tẹ bá dé tẹ bá ti bá òwò ẹranko ń bẹ̀ àwọn ọmọ Ọya ni ló wà nílé yẹn àwọn ọmọ Ọya ni ìyá ọmọ Ọya ni ìyá tèmi náà a máa ń bọ òwò ẹ̀ lọ́dọọdún. Irú àwọn orúkọ wo ni àwọn ọmọ Ọya máa ń jẹ́ tá a bá fi mọ̀ pé àwọn ọmọ Ọya ni wọ́n? Ọyáyọmí Ọyábámidélé Ṣẹ̀gúdèyí àti wọ́n máa ń jẹ́ Ọyáwùnmí náà. Ọyáwùnmí Ọyábámidélé ọkọ tó bá jà ti ní Ọya nílẹ̀ ló pẹ́ ọmọ Ọya. ọmọ Ọya ni wọ́n àwọn ni ìyá tiwa. Ògún ò sáàtì ní faramọ́ nítò láti èní lọ ìwọ Ṣẹ̀gó àwọn onídìílé ẹ jẹun mọ́ ìwọ Ògún ìwọ Ṣẹ̀gó má délé òun jẹun mọ́ torí ajá ni oúnjẹ òun láàlú lọ́dẹ̀ máa ń fún òun lóúnjẹ tòun gbọ́dọ̀ wá lé òun wá jẹun ìyẹn ni Ṣẹ̀gó kò fi délé Ògún lọ jẹun mọ́ Ògún náà kò délé Ṣẹ̀gó lọ jẹun mọ́ dọ̀là ọ̀sẹ̀ torí ẹ̀ tó ní Ṣẹ̀gó bá ń jó lọ tó bá kọjá nílé olóògùn wọn á kíra wọn ni kò gbọ́dọ̀ yálé ẹ̀ kò gbọ́dọ̀ yálé ẹ̀ tí ọmọ Ògún bá wá ṣẹ̀ ọmọ Ògún bá ṣẹ̀ tó bá ní ọlọṣẹ arábàmbí ọmọ afẹ́ bínú wọn á ní lọ sásílé alágbẹ̀dẹ ọmọ Ògún á wá lọ jókòó ní alágbẹ̀dẹ bí tí wọ́n ti ń rọkọ́ tí wọ́n ti ń rọ àdá àwọn á lọ jókòó ńbẹ̀ gbogbo àrà tí Ṣẹ̀gó bá ń sín wọn ò bí da kò gbọ́dọ̀ wọlé ní alágbẹ̀dẹ. Gbogbo àrà tí Ṣẹ̀gó bá ń sín kò gbọ́dọ̀ wọlé alágbẹ̀dẹ. dọ̀là ọ̀sẹ̀ wọ́n ti fúnra wọn ní ọ̀wọ́ ti ara wọn pé tó lóòótọ́ òun ọ̀rẹ́ gbàyàwó ẹ̀ ìyàwó sí wọn ìyá wa torí ẹ má délé ni ìwọ Ṣẹ̀gó gbogbo àrà tó bá fẹ́ sùn kọ́ra máa san sẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ dé torí eégún ńlá adínẹ́lẹ́nu òun lè Ṣẹ̀gó náà eégún ńlá adínẹ́lẹ́nu òun dẹ̀ ní Ògún náà torí Ògún ló kọ́kọ́ yọ ní kí Ṣẹ̀gó tó máa yọ tiẹ̀ torí mọ̀tà báyìí gbà báyìí ẹ̀rì náà tó máa jáde lẹ́nu ìbọn yẹn gbà wù bẹ́ẹ̀ ni gbà wù náà ti Ògún nìyẹn bájínẹ́tù la máa ń pè Ṣẹ̀gó ní òun ti fara mọ́ òun níyàlé láti bọ́gùn jà mọ́ àwọn ọmọ tó gùn bá fi sílẹ̀ Ṣẹ̀gó ò gbọ́dọ̀ bá jà mọ́ láti gbà yẹn
torí ẹ̀ ni wọ́n ní tí Ṣàngó bá ń pàràbà tó ń pàrókò bíi tìjì ńlá kọ́. tí Ṣàngó bá ń pa àràbà tó ń pàrókò bíi tìjì ńlá kọ́, igi ńlá ni Ògún jẹ́. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ sí ẹ ń jẹ́ ká mọ̀ pé àti Ògún àti Ṣàngó àti Ọ̀rúnmìlà wọ́n jọ lùgbà. níwájú Ọlọ́run àti èèyàn nígbà tí wọ́n ń bọ̀ wá ọ̀nà dí gágá igbó dí gágá igbó dí gàgá. Ògún dẹ̀ ni àbúrò gbogbo wọn nínú àwọn ọmọ méje tí bàbá wọn bí. Ògún làbúrò wọn. Ògún wá ní ẹgbó ẹ kó ń bẹ̀ jàre ẹ̀gbọ́n mi ló bá yọ àdá ló bá bẹ̀rẹ̀ sí fi gé kókó ó ń gé kókó ń gé ọ̀nà tó ń gbé lọ ẹ̀ òun ni gbogbo wa ń tọ̀ tó fi di ọ̀nà tá à ń tọ̀ dọ̀la ọ̀sẹ̀. bẹ́ẹ̀ Ògún mélòó ló wá wà. ìgbà tó Ògún bínú tán Ògún kan náà ló wà tẹ́lẹ̀ ìgbà tó bínú tán ló di méje ó pín rẹ̀ sí ọ̀nà méje. Ògún gbẹ́nẹ̀gbẹ́nẹ̀ òun làkọ́kọ́ tí wọ́n fi ń gbẹ́. so méjèèjì wá jẹ́ ìkọ̀kan náà papọ̀. iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń ṣe. iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń ṣe. Ògún mọrin ẹni iṣẹ́ ẹni tó bá dojú ìjà kọ bá ń bá jà ọ̀tọ̀. Ògún àjọbọ ọ̀tọ̀. Gbẹ́nẹ̀gbẹ́nẹ̀ ọ̀tọ̀. Ògún onílé ọ̀tọ̀. Ògún onílé ló ń gbajá ọbẹ̀ já o ọdẹ ọba mọ̀ jẹ ọ̀tẹ̀jẹ̀ ẹ̀là. Ògún onílé nìyẹn. Ògún àjọbọ yẹn ni pé ó yọ sí ni wọ́n ní kí n bọ̀ gún báwo láti ṣe ó yá má kókó adìẹ ọdẹ mú bí àbàtà wọ́n lọ fi bọ Ògún. Má gbàgbé arábàmbí náà mórógbó kó fi ṣe kẹta yìí láti ń bọ oníkẹta padà papọ̀. Ògún tá a bá fẹ́ bọ Ògún sí a gbọ́dọ̀ bọ Ṣàngó mọ́nú ẹ̀ Èṣù láàlú bàbá gbogbo wọn orí láàlú dẹ́wọ̀ yẹn òun ni bàbá gbogbo wọn. láàlú ògiri oko látọ̀ pa àìbọ̀rà ti jẹ́ látọ̀ pa òun ni bàbá gbogbo wọn. ṣé abániwárà tá ògì dáadáa àbí abániwọ́ràn. ẹ má ba abániwárà ara ni. ok abániwárà tá ògì dá. àwa la sọ di abániwọ́ràn torí pé kí ni bàbá ń tiẹ̀ tó bá ti gbéṣẹ́ fún òun iṣẹ́ tiẹ̀ pàápàá ni láàlú ògiri oko ara ní tiẹ̀ ẹ jẹ́ ká dára wọ́n tó bá ní kéṣù ṣe ìṣọ́ ṣe wọ́n tó bá ní kó má ṣe kọ́dọ̀ sọmọ ẹ̀lì kọ̀ọ̀kan bàbá tiẹ̀ ẹ̀ṣẹ̀ oníṣe wá kò ní sọmọ ẹ̀lì kọ̀ọ̀kan. ẹ ṣé gan adúpẹ́ ìwọ̀nba ìṣítí tẹ́ fún wa nínú ọ̀rọ̀ yìí ó dùn mọ́ wa nù gan ẹ̀yin ará ilé. nínú àwọn ọmọ Ọya Yọmí níbẹ̀ ni Ọ̀ṣun Àwúrọ̀lúwà Ìyá Odò Ọ̀ṣun wà ń bẹ̀ o nínú àwọn ọmọ Ọya o. Ọ̀rúnmìlà bàbá Àgbọ̀mìrègún òun ni àkọ́bí gbogbo òun ló ju gbogbo wọn lọ. irú mọ́lẹ̀. òun ló bí Ifá. Ọ̀rúnmìlà ló bí Ifá. Ifá ní jẹ́ bàbá Ifá ní jẹ́ Àgbọ̀mìrègún. Àgbọ̀mìrègún ló bí Ifá. ìyẹn a máa sọ̀rọ̀ yẹn ní another episode ni eléyìí tí ẹ sọ yìí kò sí àyè mọ́ nínú fọ́nrán yìí ó ti ka àkókò tí kò wá pápá mọ́ra. ẹ jọ̀ọ́ ìwọ tí o bá ní ìbéèrè àbí gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí tí o bá ní ọ̀rọ̀ kan tàbí kejì ẹ tẹ̀ sí àríwá comment section gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń sọ ọlọ́gbọ́n nìkan ni mo pè ẹni tó ní ọgbọ́n tó ní àgbọ́yé tó tún ní àròjinlẹ̀ mò ń bọ̀ mi ò tí ì dé.